Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ keje oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìsásókè sódò tí ń wáyé láàrin ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti tètè parí iṣẹ́ lórí ètò ìṣúná ọdún 2025. Igun méjèèjì ti kéde ọjọ́ 21 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò fi ṣọwọ́. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti rọ àwọn asòfin láti jáwé sóbì nítorí ìwọ̀nba àkókò péréte ni wọ́n ní. Òbí ti pariwo síta ó ní wọ́n ń wá ẹ̀mí òun nítorí ọ̀rọ̀ tó sọ nípa bí ìlú ṣe rí lásìkò yìí. Ó ní ìjọba Nàìjíríà ní kí wọ́n mú tí nǹkan bá ṣẹlẹ̀ sóhun. Wike sọ̀rọ̀, ó ní àwọn tí wọ́n ń ba dúkìá ìjọba lójúnà jẹ́ tí wọ́n tún ń gbé ta, àwọn yóò máa fi ọwọ́ ṣìkún òfin mú wọn yóò sì fi ojú winá òfin. Ààrẹ Tinubu ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè Ghana fún ayẹyẹ ìbúra àti ìgbà ọ̀pá àṣẹ ààrẹ Mahama. Àjọ EFCC ti júwe ilé fún àwọn òṣìṣẹ́ rẹ̀ 27 lórí ẹ̀sùn jìbìtì lílù àti àṣemáṣe. Aláṣẹ orílẹ̀-èdè Canada Justin Trudeau yóò kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn ọdún 9 tó ti lò nípò. Àjọ WAEC ti ṣíṣọ lójú àtúnṣe ìdánwò fún àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò náà. Ìròyìn eré ìdárayá. Iwobi ni agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tó ti kópa nínú ìdíje bọ́ọ̀lù fún ìgbà 50 pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.